tá à ń gborí ẹ̀ kọjá yìí ṣé àwa lè wá gba ìlú ìmọ̀ wọn lọ́wọ́ àbí ká pè lórúkọ míì àti fẹ́ wọ UK nísìnyí àwọn tó dá wàhálà sílẹ̀ ní Nàìjíríà ilẹ̀ wọn lè ń rí yẹn àbá súnmọ́ ẹ lọ sísàlẹ̀ so àwọn mú ilẹ̀ tiwa wọ́n ṣe bó ṣe wù wọ́n for many years wọ́n jayé lórí ẹ̀ wọ́n ṣe gbogbo nǹkan lórí ẹ̀ wọ́n tún pè lórúkọ míì ìyẹn United Kingdom nínú United Kingdom láti ní bìkọ́ pilot sọ fún wa nísìnyí pé a ní 40 minutes láti fi land nínú United Kingdom and England and Wales and Scottish àtúní Republic Northern Republic ilẹ̀ wọn lélẹ́yìí omi ni mò ń rí nísìnyí ṣòṣòwádà kọ́ balẹ̀ má wà lọ́wọ́ ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká dìde ká gbára wa sílẹ̀.